ní orí òkè tá a lọ ní àìpẹ́ yìí ó ní mo ti rí ìjìnlẹ̀ yẹn. Ṣé rí àìsàn kan náà máa ṣẹlẹ̀, ó lè jẹ́ 2025 2026. àìsàn yẹn ẹ rí i pé ó máa affect skin àwọn èèyàn, táwọn èèyàn máa funfun, ara àwọn èèyàn máa lẹ́yìn fún wọn lọ ṣe ìbúra. and àìsàn tá a dẹ̀ ń sọ yìí ó máa wà deadly gan débi pé I saw many people dead. Mo rí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kú gan-an. Àìsàn yìí dẹ̀ ní ìsàlẹ̀ òkun ló ti wá, láti ibi tí wọ́n deepest part of the sea tí wọ́n ń pè ní Mariana Trench. Láti ìsàlẹ̀ òkun ni nǹkan yìí ti ń bọ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ solution fún sickness yìí? Orí táwọn olóyìnbó pè ní ṣé ò ní share butter. Share butter. Wọ́n á kàn ka sáàmù bíi méjì kan sí i. Ṣé rí nípa ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí? Mo ti sọ fáwọn èèyàn pé ká má retí nǹkan kan lọ́wọ́ ìjọba Tinubu, ká má retí nǹkan kan lọ́wọ́ ìjọba Tinubu ní ọdún tó ń bọ̀, torí pé kò sí nǹkan kan, kò sí pọ́lísì tí ó mú ara di aráàlú kí àwọn ènìyàn kí wọ́n tètè san ṣòkòtò wọn kó le. Ara àdí yẹn la ṣe pé ìpàdé àdúrà tá a pè ní Mystery Impartation 1.0 Lagos. Ṣé rí Mystery Impartation 1.0 Lagos yẹn, onírúurú àwọn èèyàn tó bá wá síbẹ̀, ẹ̀bùn la fẹ́ wá fáwọn èèyàn o, ẹ̀bùn àwọn áńgẹ́lì ni la fẹ́ fún àwọn èèyàn. Physical gift ni mò ń sọ o. Physical tán máa fi léèyàn lọ́wọ́ báyìí ní January 10 ló máa wáyé. A máa fún gbogbo èèyàn tó bá láǹfààní láti wá sínú pàdé à. Ṣé rí gbogbo ẹni tó bá gbà á, ẹ wo ìgbésí ayé wọn bí ó ṣe rí lọ́dún tó ń bọ̀. Wọ́n ò fi rí lu gbogbo ọdún. Àyẹn ló jẹ́ kí mi náà sọ pé as a scientist, tá a bá ní ká proof ẹ̀ scientifically, kò sí Ọlọ́run ò exist. Torí pé science believe nǹkan tí ẹ lè proof, but there is no means tá a fẹ́ fi proof fún yín pé Ọlọ́run wà nínú sáyẹ́ǹsì. Ṣùgbọ́n Bíbélì wípé ó nítorí pé wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run ní inú wọn, ó la fi wọ́n sílẹ̀ fún iyè ríra. Ṣùgbọ́n ṣe rí tí kéèyàn tó ní sáyẹ́ǹsì ó bẹ́tà kó kọ́kọ́ mọ Ọlọ́run. Tó bá jẹ́ sáyẹ́ǹsì lẹ kọ́kọ́ ní ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run mọ́. Torí à ń sọ̀rọ̀ nípa afẹ́fẹ́, bàbá àràkọ ní kò ta ló lè mọ pa ọ̀nà afẹ́fẹ́, ó wà ní Bíbélì náà, ó ní kò sẹ́ni tó lè mọ ipa ọ̀nà afẹ́fẹ́, but scientifically a mọ ipa ọ̀nà afẹ́fẹ́. Àwọn hurricane tó máa ń ṣẹlẹ̀, àwọn ìjì líle tó máa ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà, ìgbà tí afẹ́fẹ́ tútù tó bá ń fẹ́ bọ̀ látòrí òkun àti afẹ́fẹ́ gbígbóná tó bá ń fẹ́ bọ̀ látòrí ilẹ̀, àwọn méjèèjì pàdé létí omi, wọ́n máa rotate, àwọn ló máa ń fa hurricane, ìjì líle tó máa ń onírúurú wòlíì ló wà. Àwọn kan wòlíì tí wọ́n a bí wọn láti ọ̀run wá ni pé wòlíì ni wọ́n. Àwọn irú rẹ̀ wà nínú ayé yìí o, irú àwọn àpọ́sù Ayọ̀ Babalọ́lá, ìjìnlẹ̀ Ọlọ́run látọ̀run wá ni. Ṣé rí àwọn wòlíì kan wà tó jẹ́ pé inú ayé yìí gangan ni wọ́n ti di wòlíì. Tí ìpọ́njú bá pọ̀, tí ogun bá pọ̀ lóríṣiríṣi, èèyàn lè di wòlíì. Tẹ́ ẹ bá gbàdúrà dé àwọn ìpinnu kan, àwọn májẹ̀mú Ọlọ́run kan, ìṣípayá yẹn máa dé débi pé ẹ̀yin gan máa di wòlíì. Irú rẹ̀ ló ìbápàdé tèmi bá Ọlọ́run pàdé, torí pé àdúrà yẹn ti pọ̀ jù. Tán bá ní ilẹ̀ májẹ̀mú wà níbì kan, àṣírí kan wà níbì kan, èmi máa fẹ́ wá díẹ̀, máa lọ jókòó síbẹ̀ ni. Láago kan òru, láago kan lọ́sàn-án lóru ní gbogbo ẹ̀. So àwọn ìjìnlẹ̀ yìí ló wá di pé ṣe rọ́pọ̀lọpọ̀ space àwọn sáyẹ́ǹsì tí mò ń sọ yẹn, àwọn áńgẹ́lì ni wọ́n fi hàn, kì í ṣe pé bóyá mò ń ṣe láti ilẹ̀. Ṣàṣẹ rí bí èèyàn bá tòṣì tó fi kú, ṣe believe pé kò kan Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fúnra rẹ̀ èyí ti òṣì. Bíbélì sọ fún wa, ó ní Lásárù ó ló fẹ́ràn láti máa jẹ lábẹ́ tábìlì olówó. Ìyẹn ni máa ń dùn lẹ́nu ẹ̀, oúnjẹ àjẹkùn. Ẹ̀ tó fẹ́, ó ló fẹ́. Àṣàkùn. Ẹ máa wá gbọ́n tó ṣẹlẹ̀ sí o. Ìgbà tí Lásárù wá kú, ọlọ́rọ̀ náà kú. Níbi tí Ọlọ́run kórìíra òṣìdé, kò jẹ́ kí Lásárù súnmọ́ òun. Pé máa lọ sókàn àyà Ábúráhámù, ọ̀dọ̀ èèyàn bíi ti ibẹ̀ ni ẹ lọ dúró sí. Arẹwà lọ́lọ́run. Kí ni Bíbélì sọ bẹ́ẹ̀? Ó ní the labour of the fools weary them because they don't know how to enter the city. Èèyàn lè ní àrà rere nú, ó lè ní ọgbọ́n ìjìnlẹ̀ tó ga, ó dẹ̀ lè má jẹ́ èèyàn tí ó fi kú. Kì í dẹ̀ sọ fọ́ọ̀tì Ọlọ́run, kì í dẹ̀ ṣogun lé bàbá ẹ̀, but kò mọ ọ̀nà tí ó gbọ́rọ̀ rẹ̀ gbà. Ọjọ́ kan ń bọ̀ tí àwọn ọmọ Yorùbá ó jí, tí wọ́n wà ní orílẹ̀-èdè Yorùbá, ní ilẹ̀ Yorùbá. Àmín. Ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé bí ọmọ Yíbò bá wá sí ilẹ̀ Yorùbá, yóò gba pass kó tó kọjá wá.
ọjọ́ yẹn ń bọ̀ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. Òní lòní jẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Ẹja ńlá òun la yọ nínú odò lónìí. Èèyàn pàtàkì la lọ pè wá pé kó wá bá wa lórí ìkànnì yìí. Ta lẹni ọ̀hún bẹ́ẹ̀ ṣe ń wojú ìwòran yìí, ẹ ti mọ̀ pé kò sẹ́ni méjì bí kò ṣe wòlíì àti sáyẹ́ntìstì. Ìyẹn ẹni tó mọ̀ ẹ̀rọ tó máa ń lọ káàkiri inú òṣùpá àti ìràwọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni àkọ́kọ́ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ó dúró gẹ́gẹ́ bí ènìyàn nìkan tí ò ṣe ìjọba. Ìyẹn ni non-governmental organization. Àwọn lẹni àkọ́kọ́ tó ti gba àwọ́ọ̀dù pé tó ká lọ sójú òfurufú ni làwọn yàn láàyò. Tí wọ́n tún wá jẹ́ wòlíì Ọlọ́run. Lónìí àwọn la gbà lálejò lórí ìkànnì wa. Tá a bá ń sọ̀rọ̀ onímọ̀ ìjìnlẹ̀ ìyẹn sáyẹ́ntìstì tó tún mọ àwọn àṣírí ohun tí àwọn olóyìnbó ń pè ní mystery of God, ìyẹn ni ohun tó farasin nípa Ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Bàbá yìí ni ká tó rí wọn bá pàdé lónìí. Ọ̀là wà lóògùn díẹ̀. Fẹ́yìn tẹ́ ẹ bá ti wò wọ́n lórí ìkànnì kan tẹ́lẹ̀ àbí kejì, ẹ tún káàbọ̀. Èyí tẹ́ ẹ gbọ́ lánàá kọ́ lẹ máa gbọ́ lónìí látẹnu bàbá yìí torí ọ̀tun. Ẹ wò, àmọ́ ẹ má jẹ́ ń gbà yín lákòókò jùnà jù torí pé bàbá táwọn bá ń sọ pé fully loaded nípa tẹ̀mí, wòlíì yìí, ìyẹn wòlíì torí àánú gbà, wòlíì Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì tó ní àánú gbà. Àwọn kankan wà tí bàbá yìí fẹ́ sọ fún wa ní àwọn àṣírí tó farasin tí ọ̀pọ̀lọpọ̀ wa sì ń rìn. Àwọn kankan ń bẹ tó ń bá gbé ládùúgbò rẹ tẹ́ ẹ̀jọ́ rìn tó sì wúlò fún ẹ nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì tọ́lọ́run gan-an pa á tó sì fọwọ́ sí láti lò, ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ ọ̀rọ̀ Bíbélì náà sì ni ó ní wọ́n á ṣe gbọ́ láìsí olùkọ́ni. Ìdí ni tó fi gbọdọ̀ sún síwájú, farabalẹ̀ wò ó wà láǹfààní àti pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn. Ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀, ó pè wọ́n láti sọ pé bàbá nǹkan báyìí lèmi ń là kọjá o, nǹkan báyìí mo fẹ́ lọ́nà àbáyọ o, torí wọ́n kọ́ wa yàtọ̀ sí tẹ̀mí, wọ́n tún kọ́ wa ní nǹkan ọ̀nà tá a lè gbà là. Àwọn àṣírí kọ̀ọ̀kan, iṣẹ́ tó lè ṣe tó fi là, àwọn ọpọlọ tó lè gbé kalẹ̀ tí ò sì ní jìbìtì inú tọ́jọ́ Ọlọ́run fọwọ́ sí lẹ́yìn àdúrà, kó má bàa jẹ́ pé èèyàn ó dàbí pé àgbàdúrà kò sí kókó. Mo kí yín ẹ kú dédé àsìkò ní gbogbo tí ẹ ti ń wò wá jákèjádò àgbáńlá ayé. Mo rán àṣẹ Olódùmarè jáde sí ayé gbogbo ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Àmín. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tá a dúró lọ́wọ́lọ́wọ́ báyìí, mo ní kó ṣí ilẹ̀kùn ire fún gbogbo yín. Àmín. Mo ní gbogbo ẹ̀dá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì gbàgbọ́ nínú májẹ̀mú àti ìwà láàyè Ọlọ́run àwọn ọmọ ogun. Mo ní kí oòrùn ọdún 2024 tó wọ̀, ilẹ̀kùn ire ayé àti tọ̀run mo ní k'Ọlọ́run kó ṣí fún yín. Àmín Jésù. Agbára Ọlọ́run tí gbáre, agbára Ọlọ́run tí dáni nídè, agbára Ọlọ́run tí gbé ní borí ìṣòro, agbára Ọlọ́run tí gbé ní borí ogun òkùnkùn ayé, lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. Olórin kan ní síbẹ̀ agbára Ọlọ́run gbani, agbára Ọlọ́run gbani ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Gbogbo ẹnikẹ́ni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, májẹ̀mú ìgbédìde, májẹ̀mú ìwòsàn, májẹ̀mú àlàáfíà, lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Mo bá afẹ́fẹ́ àti ilẹ̀ ayé sọ̀rọ̀ nítorí yín, torí a ti kọ wípé kí ilẹ̀ ó ní kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Nítorí yín lónìí gbogbo ilẹ̀ ayé lórúkọ Jésù kó darí sáyé yín. Afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ níbi gbogbo nínú ayé, lórúkọ Jésù kó darí sáyé yín. Àmín Jésù Kristi. Ìwà láàyè Ọlọ́run kó wà pẹ̀lú yín. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa tó lùgbàlà wa. Àmín. Ṣé ẹ ti rí ẹ̀bùn àkọ́kọ́ nù, ẹ ṣèyún lóníléní. Ẹ̀rí odò àdúrà, wọ́n gbà láti sọ pé sáyẹ́ntìsì ẹlòmíràn pé kí ló kan sáyẹ́ǹsì mọ́ tí ì rí nǹkan kan. Èmi máa sọ fáwọn èèyàn yìí pé Ọlọ́run tó kọ Bíbélì, that means the God of the Bible is the God of science. Lọ́nà wo?
torí pé bíbélì sọ fún wa wípé ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé ní àtètèkọ́ṣe. That's in the book of Genesis chapter 1 verse 1. Ó ní in the beginning God created heaven and earth. Ilé ayé sì wà ní jújú. Ṣé ẹ rí ilé ayé tó wà ní jújú láti ibi tí Ọlọ́run ti dá ayé sí ìgbà tó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà. Nínú sáyẹ́ǹsì, nípa ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti research, ọdún tó wà láàárín àkókò yẹn pọ̀. Torí tá a bá wo Bible, ọ̀pọ̀lọpọ̀ sọ pé bí ayé ti wà bóyá bí 6,000 years. Bọ̀ kò rí bẹ́ẹ̀. Bíbélì sọ bí Ọlọ́run ṣe dá ayé àti ọ̀run, ṣùgbọ́n sáyẹ́ǹsì ló sọ bí àwọn nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan. Nígbà tí látètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run wa, ilé ayé wà ń jújú, ní àwọn olóyìnbó pè ní Big Bang. Ṣé rí ní àkókò táyé wà jújú àti sí ìgbà tí ìmọ́lẹ̀ àkọ́kọ́ kọ́kọ́ wà, about 300 million years ló wà. Ó ní gáàpù tó ti wà láàárín àkókò kúkúrú tí bíbélì sọ láàárín ẹsẹ̀ bíbélì kan, about 300 million years òun ló ti wà, gap tó ti wà láàárín ìgbà yẹn. A sì lè proof ẹ̀ scientifically. So tí ọ̀pọ̀lọpọ̀ bá ń sọ pé àṣé onímọ̀ sáyẹ́ǹsì báwo ló ṣe lè máa sọ nípa Ọlọ́run. Ọlọ́run ṣe rí scientifically, tá a bá ní ká sọ nípa ti sáyẹ́ǹsì kò sí Ọlọ́run. Torí mo fẹ́ kẹ́ gúnlẹ̀ ni o, mo fẹ́ béèrè pé báwo ló ṣe wá jẹ́, torí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì arírú àwọn bàbá wa tó ti kú yìí, Táyé Ṣóláàrin, wọ́n sọ pé ò sọ Ọlọ́run, àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìjìnlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lágbàáyé náà, kì í ṣe ní Nàìjíríà nìkan, ni wọ́n sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run. So àyẹn ló jẹ́ kí èmi náà sọ wípé as a scientist, tá a bá ní ká proof ẹ̀ scientifically, kò sí Ọlọ́run ò exist. Torí pé sáyẹ́ǹsì believe nǹkan tí tẹ́ lè proof, but there is no means tá a fẹ́ fi proof fún yín pé Ọlọ́run wà nínú sáyẹ́ǹsì. Ṣùgbọ́n Bíbélì wípé ó nítorí pé wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run ní inú wọn, ó la fi wọ́n sílẹ̀ fún iyè ríra. Ṣùgbọ́n ṣe rí tí kéèyàn tó ní sáyẹ́ǹsì ó bẹ́tà kó kọ́kọ́ mọ Ọlọ́run. Tó bá jẹ́ sáyẹ́ǹsì lẹ kọ́kọ́ ní ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run mọ́. Torí à ń sọ̀rọ̀ nípa afẹ́fẹ́, bàbá àràkọ ní kò ta ló lè mọ pa ọ̀nà afẹ́fẹ́, ó wà ní Bíbélì náà, ó ní kò sẹ́ni tó lè mọ ipa ọ̀nà afẹ́fẹ́, but scientifically a mọ ipa ọ̀nà afẹ́fẹ́. Àwọn hurricane tó máa ń ṣẹlẹ̀, àwọn ìjì líle tó máa ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà, ìgbà tí afẹ́fẹ́ tútù tó bá ń fẹ́ bọ̀ látorí òkun àti afẹ́fẹ́ gbígbóná tó bá ń fẹ́ bọ̀ látorí ilẹ̀, àwọn méjèèjì pàdé létí omi, wọ́n máa rotate, àwọn ló máa ń fa hurricane, ìjì líle tó máa fa ilẹ̀ tu. Sáyẹ́ǹsì sọ fún wa ní ipa ọ̀nà afẹ́fẹ́. Ṣùgbọ́n kíni tí mò ń sọ bọ̀ ni pé ṣe rí Ọlọ́run fúnra rẹ̀, òun ló fi ọgbọ́n yìí sórí àwọn ènìyàn. Tẹ́ bá lọ kàwé Exodus, Ọlọ́run sọ fún Mósè, ó ní òun ti pe àwọn, ó dárúkọ àwọn ènìyàn kan, ó lóun lòun yà wọ́n sọ́tọ̀ fún ọgbọ́n. Ibẹ̀ ni àwọn ìmọ̀ ìjìnlẹ̀ science, ìmọ̀ craft, ìmọ̀ GPS, ìmọ̀ navigation, ibẹ̀ ni gbogbo àwọn ìmọ̀ yẹn ti sọ̀kalẹ̀ wá. So béèyàn bá ti mọ Ọlọ́run kó tó ní sáyẹ́ǹsì, yóò gbàgbọ́ pé Ọlọ́run wà. Torí pé Bíbélì wípé ẹ̀mí ni Ọlọ́run, a lè fojú rí Ọlọ́run, ṣùgbọ́n a gbàgbọ́ pé ó wà. Bíbélì sọ nígbà tí Jésù tó rí Nàtáníẹ́lì lábẹ́ igi ọ̀pọ̀tọ́, Fílípù wá lọ pé arákùnrin wa, àwa ti rí Mèsáyà o. Ó ní Mèsáyà kí ó ní sí ohun rere kan a lè ti Násárẹ́tì jáde wá. Bó ṣe wá jáde, Jésù ní Nàtáníẹ́lì wá wọ pé báwo ló ṣe mọ orúkọ mi? Báwo ló ṣe mọ̀ mí? Jésù wá ní ìgbà tó wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́, èmi ti rí ẹ, mo ti rí ẹ. Nàtáníẹ́lì ní ọmọ Ọlọ́run ọ̀gá ògo lélẹ́yìí. Jésù wá bí pé Nàtáníẹ́lì, ó ní ṣé torí pé mo sọ fún ọ pé mo rí ọ lábẹ́ igi ọ̀pọ̀tọ́ ni wọ́n ṣe gbà mí gbọ́. Ó ní tòótọ́ àti ní òdodo, ó ní gbogbo ẹni tí ò rí mi tí wọ́n sì gbà mí gbọ́, ó ní wọn ò rí nǹkan tó pọ̀ ju eléyìí lọ, ó ní wọn ò rí ọ̀run tó ṣí sílẹ̀, wọn ò sì rí àwọn áńgẹ́lì Olódùmarè tí wọ́n ń sọ̀kalẹ̀ tí wọ́n ń gòkè ọ̀run. À ń sọ nípa ti ìjìnlẹ̀ Ọlọ́run. A lè fojú rí Ọlọ́run, ṣùgbọ́n a lè rí àwọn ìjìnlẹ̀ rẹ̀, a lè rí àwọn ogun ọ̀run, a lè rí àwọn áńgẹ́lì Olódùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo ti sọ dáadáa rí, ló jẹ́ pé a ti rìn jìnnà nínú igbó, tá a ti ní ìbápàdé pẹ̀lú àwọn áńgẹ́lì Olódùmarè. Kí ló lé mi náà wọnú igbó lọ? Ó ní pé nígbà tí mo ti sọ fún yín rí, nígbà tí ọ̀rọ̀ àwọn rìsáàchì náà ni a ṣe débẹ̀ o, tí àwọn iléeṣẹ́ kan ní Èkó yìí
tí a jọ sign contract ńgbà yẹn nínú àwọn research tí mo ṣe pé ìṣe fẹ́rí nípa electricity náà ni but kí tó ṣe wireless electricity o under renewable energy nìyẹn wà so our sign agreement à ń sọ̀rọ̀ 36 billion lẹ́mi tó jẹ́ pé àtijọ́ àti mo gan le kókókókó tọ́lọ̀ nǹkan sá sọ ọgbọ́n ìkalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ television station tv station ìwé ìròyìn ni wọ́n gbé tẹ́ bá lọ gbogbo ya 2016 2015 2016 2017 tẹ́ bá lọ Google Alábí Olúṣọlá Ayọ̀bámi máa rí ẹ̀kan pẹ̀ electricity kó lè go straight to the point máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ń sọ lákòókò yẹn so máa yẹn all of a sudden a ti ń travel káàkiri ó kàn pè mí jọ́ kan pé òun ò ṣe mọ́ nǹkan yẹn bà mí nínú jẹ́ mo jókòó mo rò títí kí ni mo fẹ́ ṣe ó dàbí kí n ní ìyẹ́ lápá kí n tiẹ̀ fò lọ kẹ́ má tiẹ̀ rí mi tòsí mọ́ rárá kí n rìn jìnnà lọ réré ìbínú yẹn mo ṣe wá gbà lọ sórí òkè yìí inú kọ́lọ̀ kó dáhùn àbí ká dákẹ́ sọ́run rẹ̀ jẹ́ lẹ́rọ̀ nínú àwọn àdúrà ìkanra ṣe rí ìgbà míì Bíbélì sọ pé oríṣi ìwọ̀fà mẹ́ta ló wà àwọn kan ayé ló sọ wọ́n di ìwọ̀fà àwọn kan dá wọn láti ọ̀run àwọn kan fúnra wọn náà kalẹ̀ sọ́ra wọn di so onírúurú wòlíì ló wà àwọn kan wòlíì tí wọn a bí wọn láti ọ̀run wá ni pé wòlíì ni wọ́n àwọn irú rẹ̀ wà nínú ayé yìí o irú àwọn àpọ́sù Ayọ̀ Babalọ́lá ìjìnlẹ̀ Ọlọ́run látọ̀run wá ni ṣe rí àwọn wòlíì kan wà tó jẹ́ pé inú ayé yìí gangan ni wọ́n ti di wòlíì tí ìpọ́njú bá pọ̀ tí ogun bá pọ̀ lóríṣiríṣi èèyàn lè di wòlíì tẹ́ bá gbàdúrà dé àwọn ìpinnu kan àwọn májẹ̀mú Ọlọ́run kan ìṣípayá yẹn máa dé débi pé ẹ̀yin gan máa di wòlíì irú rẹ̀ ló ìbápàdé tèmi bá Ọlọ́run pàdé torí pé àdúrà yẹn ti pọ̀ jù tán bá ní ilẹ̀ májẹ̀mú wà níbì kan àṣírí kan wà níbì kan èmi máa fẹ́ wá díẹ̀ máa lọ jókòó síbẹ̀ ni láago kan òru láago kan lọ́sàn-án lóru ní gbogbo ẹ̀ so àwọn ìjìnlẹ̀ yìí ló wá di pé ṣe rọ́pọ̀lọpọ̀ space àwọn sáyẹ́ǹsì tí mò ń sọ yẹn àwọn áńgẹ́lì ni wọ́n fi hàn kì í ṣe pé bóyá mò ń ṣe láti ilẹ̀ àwọn áńgẹ́lì Ọlọ́run ni wọ́n máa fi hàn bí ẹ ṣe ń wò mí tá a ti jọ ń wora wa ẹni o ìgbà míì wọn ní bá yẹn sọ̀rọ̀ wọ́n kàn máa wá wọ́n á máa wá ṣe nǹkan yẹn ẹ máa wò irú tẹlẹsísítì tí mò ń sọ ẹ bí mo ṣe rí mo ṣe ń sọ fún yẹn o mo kàn jókòó ni èmi dẹ̀ ń wò wọ́n wọn ò bá mi sọ̀rọ̀ mo wá ń wò wọ́n mi ò sùn mo jókòó náà ni wọn à lè bá mi sọ̀rọ̀ mo ń wò wọ́n all of a sudden iná ló ń tàn yìí èmi náà máa lọ dán kinní wò èmi náà ṣe lọ dán nǹkan yẹn wò bó ṣe di pé nǹkan tí ayé ń tẹ́wọ́ gbà bó ṣe di pé àwa náà ṣiṣẹ́ lórí ẹ̀ mò ń sọ nípa ìjìnlẹ̀ Ọlọ́run pé gbogbo ayé yìí ó kún fún ògo Ọlọ́run nínú àwọn ìjìnlẹ̀ yẹn sà òun náà ni ti ọ̀rọ̀ igi ọ̀pọ̀tọ́ náà àwọn áńgẹ́lì yẹn bẹ́ẹ̀ ni òun ló jẹ́ pé ṣe rí eléyìí tí mo sì ń sọ lọ́dún yìí ìbẹ̀rẹ̀ lásán ni o ọdún tí ń bọ̀ gangan ni a máa kanlẹ̀ fi dára nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn a kàn tiẹ̀ kọ́kọ́ ní káwọn èèyàn níre bí ẹ fi kíní ìwẹ̀ ẹ níre ẹ ka sáàmù báyìí fi kẹ́ ẹ tiẹ̀ níre ẹ dán wò ná a béèrè pé kẹ́ ẹ mówó wá Bíbélì ní kẹ́ ẹ wá jẹ lọ́fẹ̀ẹ́ ẹ wá rà lọ́fẹ̀ẹ́ ó lẹ́ni tí ò ní owó lọ́wọ́ ó ní kí wọ́n wá rà ẹ wá lò lọ́fẹ̀ẹ́ kẹ́ ẹ kọ́kọ́ donére iṣẹ́ wá lọ́dún tí ó ń bọ̀ ṣe rí igi ọ̀pọ̀tọ́ yìí ó ń ṣiṣẹ́ fún ìwòsàn ó ń ṣí obìnrin ní inú ó ń wo onírúurú àìsàn ṣùgbọ́n bí èèyàn ṣe máa lò ó yàtọ̀ nípele síra wọn. bàbá ní January ẹ ní ètò kan tẹ́ ẹ fẹ́ ṣe fún gbogbo àgbáyé tẹ́ ẹ fẹ́ kí gbogbo ibi àdúrà tó máa wáyé nípínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà báwo ló ṣe máa jẹ́. ṣe rí ìpàdé àdúrà yẹn Ọlọ́run fúnra rẹ̀ ló torí mi ò rótì pa tẹ̀ fẹ́ ṣèpàdé àdúrà fẹ́nikẹ́ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfihàn fún ọdún tó ń bọ̀ ìyẹn ni Revelation for the year 2025 ṣe rí ọdún tó ń bọ̀ mo ti sọ ṣe rí next year máa tough 2025 is going to be a very tough year for many people and many across the nation ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa suffer gan lọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ ni so ìdí yẹn ni a ṣe wò pé kí ni báwo làwọn èèyàn ṣe lè donére ní ọdún tó ń bọ̀ ìkún omi máa pọ̀
ìkún omi flood ẹ rí odidi ìlú míì tí ó submerge tí ó wọnú omi tó jẹ́ pé òrùlé lẹ́ẹ̀fì máa wo pé ilé ló wà ń bì. ní ìyẹlẹ máa wò lẹ́yìn ẹyẹ. kí ló dẹ̀ fà á Ọlọ́run sọ ni pé ìkún omi fẹ́ ṣẹlẹ̀ as a scientist àwọn wò pé kí ló fẹ́ fà á tí ìkún omi fi máa ṣẹlẹ̀. ṣé ìkún omi ìsọ́lọ̀ ló mọ̀ọ́mọ̀ fẹ́ fi payé rẹ ni. àbí báwo. ṣùgbọ́n àwa rí i pé kì í ṣe ìbínú Ọlọ́run is under natural disaster. ní apá ibìkan ní ayé kọ́ńtínẹ́ǹtì kan wà ní àwọn kọ́ńtínẹ́ǹtì ayé tó náà tó bí ilẹ̀ Áfíríkà wà ó fẹ́ẹ̀ tó ilẹ̀ Áfíríkà yìí tó jẹ́ pé àsán ice block ló wà ń bẹ̀ Antarctica ni wọ́n ń pè. ṣe rí àwọn ice block tó wà ń bẹ̀ ó ti wá ń yọ ó ti ń yọ bóde nígbà tí ilẹ̀ bá ẹ wo kí gbogbo Nàìjíríà já ice block Nàìjíríà wá yọ ẹ wo bí omi yẹn ó ṣe pọ̀ tó òun ló fà á tí sea level fi wá ń rise. so tí òjò kékeré bá ti rọ̀ báyìí omi máa ya wọ gbogbo àwọn tó máa ń gbé coastal area tó ń gbé bèbí odò ó ṣe kó bẹ́tà kí wọ́n relocate kó bẹ̀ lọ́dún tó ń bọ̀ ẹni tí ó bá dẹ̀mọ̀ pé òun ò lè relocate wọ́n lè wá kéno kékeré tí ó mọ̀ bọ́ọ̀tì. tí wọ́n máa lò nínú ilé wọn. tí wọ́n máa lò tí ìkún omi bá dé ni. tó bá ká mọ́ lóru ń kọ́ ń gbèrò ti gbé kéno. bákan náà ní ọdún tó ń bọ̀ lára àwọn ìjìnlẹ̀ tí mo rí òun náà ni pé ní orí òkè tá a lọ ní àìpẹ́ yìí òun ni mo ti rí ìjìnlẹ̀ yẹn ṣe rí àìsàn kan náà máa ṣẹlẹ̀ ó lè jẹ́ 2025-2026 àìsàn yẹn ẹ rí i pé ó máa affect skin àwọn èèyàn táwọn èèyàn máa funfun ara àwọn èèyàn máa funfun. bẹ́ẹ̀ fún ọ lọ ṣe ìbúra. and àìsàn tá a dẹ̀ ń sọ yìí ó máa wà deadly gan débi pé I saw many people dead. mo rí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kú gan-an. àìsàn yìí dẹ̀ ní ìsàlẹ̀ òkun ló ti wá láti ibi tí wọ́n deepest part of the sea tí wọ́n ń pè ní Mariana Trench láti ìsàlẹ̀ òkun ni nǹkan yìí ti ń bọ̀ ṣùgbọ́n ṣé ẹ mọ solution fún sickness yìí orí táwọn olóyìnbó pè ní ṣé ò ní shea butter wọ́n á kàn ka sáàmù bíi méjì kan sí wọ́n bá fi para bó ṣe wà deadly tó kò sí nǹkan kan tó máa ṣe nìyẹn between year 2025 and 2026 ìyẹn náà tó ó máa ṣẹlẹ̀. ṣe rí nípa ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí mo ti sọ fáwọn èèyàn pé ká má retí nǹkan kan lọ́wọ́ ìjọba Tinubu ká má retí nǹkan kan lọ́wọ́ ìjọba Tinubu ní ọdún tó ń bọ̀ torí pé kò sí nǹkan kan kò sí pọ́lísì tí ó mú ara di aráàlú kí àwọn ènìyàn kí wọ́n tètè san ṣòkòtò wọn kó le ara àdí yẹn la ṣe pé ìpàdé àdúrà tá a pè ní Mystery Impartation 1.0 Lagos. ṣe rí Mystery Impartation 1.0 Lagos yẹn onírúurú àwọn èèyàn tó bá wá síbẹ̀ ẹ̀bùn la fẹ́ wá fáwọn èèyàn o ẹ̀bùn àwọn áńgẹ́lì ni la fẹ́ fún àwọn èèyàn physical gift ni mò ń sọ o physical tán máa fi léèyàn lọ́wọ́ báyìí ní January 10 ló máa wáyé a máa fún gbogbo èèyàn tó bá láǹfààní láti wá sínú pàdé ṣe rí gbogbo ẹni tó bá gbà á ẹ wo ìgbésí ayé wọn bí ó ṣe rí lọ́dún tó ń bọ̀ wọ́n ò fi rí lu gbogbo ọdún tó ń bọ̀ kọjá ni gbogbo ọdún tó ń bọ̀ ya 2025 and beyond wọ́n ò fi rí lu ọdún yẹn já ìdí yẹn la ṣe pé onírúurú àwọn èèyàn kí wọ́n wá tó bá sì kí wọ́n wá síbẹ̀ bí ò bá sí rí láyè ìwọ wá tó bá jẹ́ pé kọ́ńtrátì ló ń lé ìwọ wá síbẹ̀ wá gba nǹkan tá a fẹ́ fún ẹ̀bùn áńgẹ́lì la pè kó o fi rí lu ọdún tí ń bọ̀ ọ̀fẹ́ ni láwọn kan pè mí pé èlò làwọn máa fi wọlé láti wá gba ẹ̀bùn tàwọn ọ̀fẹ́ ni torí bẹ́ẹ̀ pé ọ̀fẹ́ la fi fún yín ọ̀fẹ́ náà lẹ́yìn náà ó sì gbà so bó ṣe jẹ́ nìyẹn nípa ti ìpàdé àdúrà tá a pè ní Mystery Impartation 1.0 Lagos January 10 ni aago 10 àárọ̀ títí dago 2 ọ̀sán tó tẹ́ bá ti ń parí àdúrà báyìí kí kálukú tètè máa gba ibi iṣẹ́ ẹ̀ lọ kò sáàyè pé wọ́n ń waste time láwa tá à ń sọ̀rọ̀ yìí àwa náà níṣẹ́ tá à ń ṣe tá a bá ti parí àdúrà tèmi náà ti gba ire ti tèmi báyìí mo ti gbé laptop mi jáde èmi náà tó ti ń báṣẹ́ lọ so kí kálukú tètè múra sí ọ̀rọ̀ rẹ̀ láti ìbẹ̀rẹ̀ torí bíbélì wípé Olúwa Ọlọ́run yóò bùkún fún iṣẹ́ ọwọ́ rẹ̀ nǹkan tí bíbélì sọ nìyẹn tí èèyàn ò bá níṣẹ́ lọ́wọ́ Ọlọ́run lè bùkún fún o ẹni tó bá wá sí ìpàdé àdúrà tá à ń sọ tó ò bá níṣẹ́ lọ́wọ́ tètè sọ fún àwọn èèyàn tó o bá ti lo májẹ̀mú Ọlọ́run tá a fẹ́ fún ọ tètè máa pe àwọn èèyàn pé iṣẹ́ lo nídìí má kọ́kọ́ máa lé owó iṣẹ́ tó nídìí ni kó o máa wá ìwọ tó ń wá ọkọ ìwọ tó ń wá ọmọ tètè pé ọkọ ẹbí tó bá wà
eré tètè kó tètè máa lọ bá. ọba bọ̀ wálé àbí wọ́n lọ bá ń bẹ ọba wà lọ́wọ́. àwọn kankan wà tó jẹ́ pé òkè èèyàn tó ń kojú Ọlọ́run fọ́mọ wọ́n fún ọ ní ìjìnlẹ̀ kò sọ́kọ tó fẹ́ súnmọ́ ẹ ẹ̀mí ò mọ bí yẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ o torí pé ilé ayé yìí Bíbélì ní according to the nature ṣe rí Ọlọ́run tó dá nature bí ọkùnrin oṣù 9 lobìnrin fi ń lóyún. bẹ́ẹ̀ni. kí ọkùnrin kan wá ní ojú ń kẹ́yìn mi o èmi fẹ́ bímọ láàrin oṣù kan oṣù 9 kó wá kó obìnrin 9 jọ pé oṣù 9 kó wá fóbìnrin 9 lóyún lẹ́ẹ̀kan náà. oṣù 9 ò bá pé wọn lè bímọ. wọn lè bímọ. so ìyẹn ni pé a gbọ́dọ̀ ṣe the right thing at the right time if you are expecting the blessing of God. so ìwọ tó o bá ti níṣẹ́ ronú bó ṣe máa expand the business yẹn ní ọdún tó ń bọ̀. mo sọ fáwọn kan lórí òkè tá a lọ wípé ṣe rí ìwọ wọn máa ń sọ fún wa pé ẹni tó ń ta ewédú ẹni tó ń tata wọn lè lówó. wọn à sọ tó wà fún wa pé kì í ṣe tray ata o tó bá máa te ewédú lówó á jẹ́ pé kọ̀ǹténà ewédú ló ń já o. má lọ rò pé ìyá eléwédú onítìrè gàgà ewédú 3 ò lè kò sádùn àtẹlẹgbà fún. tí àdúrà yẹn bá fẹ́ gbà á kọ́kọ́ change ìrònú rẹ̀ ewédú yẹn tó bá lówó lọ kọ́kọ́ lọ bá àwọn tán ń ṣe lóko báwọn sọ pé o níbi tó ti lè ta ìwọ lọ gbé truck ò ní gbowó kó tó gbọ́jà débi tí ń lọ. tó o bá kó ewédú dọ́ọ̀dọ̀ àwọn tó fẹ́ rà ní báṣíbáṣí tàwọn sanwó onímọ́tò àwọn olóko tí wọn bá trust ẹ tó o lè ní káwọn náà tẹ̀lé ẹ bí èèyàn ṣe máa ń fi ọgbọ́n donére nìyẹn àwọn nǹkan táwọn àwọn ẹ̀kọ́ rè jà. kì í ṣẹni tó lọ ra báṣì kíní oní 5,000 tó pin sí wẹ́wẹ́ ní 100 naira lónìí tọ́tọ́ ti bí ìjọ 4 kó tó tún lọ ọjà náà wá sọ pé òun ta ewédú. ìyẹn máa le díẹ̀ tí òye ọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún ní ọmọ tẹ́ ẹ fẹ́ kí wọ́n mọ̀ nípa ìjìnlẹ̀ Ọlọ́run nípa ti science nípa ti finance nípa ti anything about technology ìjìnlẹ̀ Ọlọ́run wà á máa gbàdúrà fọmọ yín Ọlọ́run dẹ̀ máa sọ máa jẹ̀mú rẹ̀ kalẹ̀ fún wa láti ní ìmọ̀ ìjìnlẹ̀ tó yàtọ̀ ṣe wá rí lẹ́yìn yẹn physically máa tún mẹ́ńtọ̀ wọn ẹ wo ìgbésí ayé àwọn ọmọ yẹn láàrin ọdún kan tí wọn bá ti máa dá nǹkan rí tó yàtọ̀ ṣe tí ọmọ yín ní ìsìn báyìí tó bá develop app tẹ́ ń gbọ́ mi app àwọn mobile app tó wà lórí fóònù yìí ó kéré jù ẹ máa tà ní $10,000 ó kéré ní o ó depend lórí bí app yẹn bá ṣe heavy sí app mi wọ́n ń tà ní $100 million. so tí ọmọ bá develop káwọ pé $10,000 that's around 17.5 million lówó Nàìjíríà lónìí app yìí mo lè kọ́ ọmọ yín bó ṣe lè ṣe láàrin 2 weeks AI ló dẹ̀ máa lò artificial intelligence. bí a ṣe ń gbàdúrà fọmọ nípa tẹ̀mí bẹ́ẹ̀ là ń kọ́ èèyàn bí ó ṣe doníre nípa tara so ẹ wá sọ fún mi bí ó ṣe ní doníre. ó ní mo sọ fún mi pé mi náà tó rọ́nà lọ mo ti pé 39 years kí n tó di millionaire. ìgbà tí mo lọ jókòó sínú igbó làwọn áńgẹ́lì yẹn sọ fún mi pé mo kàn rí ni pé nǹkan tó máa ṣe lélẹ́yìí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe lọ́ máa ṣe nǹkan báyìí ni kò máa ṣe. òpin ọdún kan èmi náà di the first millionaire ní ọ̀dọ̀ tèmi mo sọ ní Nàìjíríà. so à ń sọ nípa ti ìjìnlẹ̀ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ àwọn tó súnmọ́ mi náà kò sẹ́ni tó náà sọ pé òun ò doníre. bẹ́ẹ̀ni so nǹkan tá à ń sọ nìyẹn á gbàdúrà tá a bá ti gbàdúrà àtúnṣe ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé ayé yín máa nítumọ̀ ẹni tó bá sìkì Ọlọ́run máa wò sàn ẹni tó ń fẹ́ ire ó máa níre lọ́dún tó ń bọ̀ ìyẹn ni ti ìpàdé àdúrà yẹn bó ṣe jẹ́ nìyẹn sà. àwọn ìjọba kí ni advice gẹ́gẹ́ tí wọ́n bá wá bá yín pé bàbá ẹ fún wa ní àmọ̀ràn gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. ẹ mọ̀ pé àwọn ìjọba ṣe rí ìjọba wọn à ń gbọ́ mo ti mẹ́nìkan tó ń sọ̀rọ̀ kan mo sábà pé ṣé àṣà tuntun lélẹ̀ ni ó ní etí òun ti gé o pé òun ò gbọ́ràn mọ́. lọ parí. ṣe rí ajá tó bá létí olóṣèfìfì pè kò sí ìmọ̀ràn tẹ́lẹ̀ fún ìjọba yìí wọn lè gbọ́. wọn lè gbọ́ so ó bẹ́tà kéèyàn ṣe dè ra iṣẹ́ rí nínú ìjọba tí Tinubu ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹni tó bá tẹ̀lé àṣẹ Ọlọ́run tó dẹ̀ ṣe the right thing wọ́n máa rí ṣe ní mọ̀ bóyá ìlú le wọ́n sọ pé ráìsì ti di àwọn kan ní 120 130 140 bó di 150 àwọn èèyàn bó di 200 àwọn kan máa rówó rà bẹ́ẹ̀ni àwọn èèyàn máa rówó rà ó ní mo sọ pé ṣe rí ìjìnlẹ̀ Ọlọ́run ọ̀tọ̀ physical thing gangan tí ìwọ gangan ń ṣe ọ̀tọ̀ nígbà téèyàn gba family man tó bí káàtì sọ pé ó ní ìyàwó kan àtọmọ méjì àti bàbá ẹjẹ 4 tó ń gba 100,000 lóṣù ó dẹ̀ ń gbé 2 bedroom and parlour self
ìgbà yìí yẹn máa difficult sà. burúkú. ó máa difficult. èlò ni wọ́n máa pamọ́ kó tó bá tó pé. kó downgrade ilé tó ń gbé ọ̀ kó lọ wá iṣẹ́ kún iṣẹ́ rẹ̀. ṣe rí a kàn máa ń fi many things kọ́ ọlọ́run lọ́rùn ní àwọn kankan wà kò kan ọlọ́run. mo ti béèrè lọ́wọ́ ẹnìkan rí pé ẹ dákun sá kí ló dé táwọn èèyàn pọ̀ létà ìgbà tó pẹ́ lèmi gan wá gẹ̀ẹ́tì à ń ṣàṣẹ́rí bí èèyàn bá tòṣì tó fi kú ṣe bìlí pé kò kan ọlọ́run. bẹ́ẹ̀ni. ọlọ́run fúnra rẹ̀ èyí ti òṣì bíbélì sọ fún wa ó ní Lásárù ó ló fẹ́ràn láti máa jẹ lábẹ́ tábìlì olówó. ìyẹn ni máa ń dùn lẹ́nu ẹ̀ oúnjẹ àjẹkùn. ẹ̀ tó fẹ́ ó ló fẹ́ àṣàkùn. ẹ máa wá gbọ́n tó ṣẹlẹ̀ sí o ìgbà tí Lásárù wá kú ọlọ́rọ̀ náà kú níbi tí ọlọ́run kórìíra òṣìdé kò jẹ́ kí Lásárù súnmọ́ òun pé máa lọ sókàn àyà Ábúráhámù ọ̀dọ̀ èèyàn bíi ti ibẹ̀ ni ẹ lọ dúró sí arẹwà lọ́lọ́run ọlá ńlá nú ọlá ńlá ìgúnwà ọlọ́run ò fẹ́ òṣì bí èèyàn bá tòṣì tó bá fi kú ó ní pòṣíṣàn tọ́lọ́run ó tún kó sí lọ́run torí ọlọ́run kọ́ ló ní kó tòṣì. bíbélì sọ́nù ìwé Àìsáyà ó ní èyí ṣe tí ojú ọgbẹ́ mi ò fi jinná ojú ọgbẹ́ lè má jinná bí èèyàn bá ń fi oògùn ẹ̀tẹ̀ tó fi ń wo làpálàpá ojú ọgbẹ́ lè má jinná èèyàn lè má rí ṣe torí pé tí ò bá mọ ẹni tó lè tẹ̀lé tí ó fi mọ̀nà Enoch of Ethiopia ó ń ka bíbélì ọlọ́run wá darí Philip láti wá bá a ìgbà tí Philip débẹ̀ wá béèrè pé ṣé nǹkan tó ń kà ó ní sọ yé ẹ ó ní báwo ló ṣe fẹ́ yé mi nígbà tí mi ò mọ ẹni tí ó láyé mi ṣe rí kò sẹ́ni tí ó wà láyé tọ́lọ́run dá tí ò sí àìdíà tí ó fi gé èèyàn nú rẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ máa kú ògo rẹ̀ ò dẹ̀ ní fọ̀hún kì í ṣe pọ́lọ́run ni ò jẹ́ kó fọ̀hún kì í dẹ̀ ṣe pógun lé bàbá ẹ̀ ni ò jẹ́ kó fọ̀hún. iṣẹ́ gbogbo ẹ̀ ṣoṣo. ṣùgbọ́n kò mọ ọ̀nà tí ó gbé ọ̀rọ̀ rẹ̀ gbà. tí ó fi nítumọ̀. tí ó fi nítumọ̀ tẹ́ bá lọ kàwé oníwàásù yes ìwé oníwàásù orí 10 ẹsẹ̀ 15 ó ní làálàá àwọn aṣiwèrè ó ló sú wọn torí wọn ò mọ bí wọn ó ṣe wọ̀lú. kí ni bíbélì sọ bẹ́ẹ̀ ó ní the labour of the fools weary them because they don't know how to enter the city. èèyàn lè ní àrà rere nú ó lè ní ọgbọ́n ìjìnlẹ̀ tó ga ó dẹ̀ lè má jẹ́ èèyàn tí ó fi kú kì í dẹ̀ sọ fọ́ọ̀tì ọlọ́run kì í dẹ̀ ṣogun lé bàbá ẹ̀ but kò mọ ọ̀nà tí ó gbọ́rọ̀ rẹ̀ gbà. kò mọ ọ̀nà tí ó gbọ́rọ̀ rẹ̀. òun la ṣe ń sọ fáwọn èèyàn pé nípa ti ìjìnlẹ̀ ọlọ́run ó ní àwọn tí ọlọ́run ti fi hàn mí nípa ayé tá a wà yìí nípa ti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ó ní àwọn ìjìnlẹ̀ tí ọlọ́run ti fi hàn ló yẹ pé tá a bá gbàdúrà fún yàn á fún nímọ̀ràn pé nǹkan báyìí ni kò ṣe wo ayé ẹ̀ láàrin ọdún kan tí ò bá yí padà kó wò wò wọ́n ní tẹ́rù bá kòkè tó bá kọlẹ̀ ó níbì kan tí wọ́n tún gbé ka. bàbá ẹ kú ohun àmọ́ ẹ jẹ́ n fi ìbéèrè yìí bóyá ká fi wò ó pé ká máa fi káàdì ọ̀rọ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ̀sùn jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ẹ sì tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àwa kan wà tá à ń jìjàgbara pé tó orílẹ̀-èdè Yorùbá fẹ́ bọ́ kí ni ẹ̀yin rí sí nípa tẹ̀mí àti nípa tara gan pàpà. Ọlọ́run ọba ọ̀run tí máa ń sọ̀rọ̀ nígbà ni ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. kí ló sọ. arákùnrin òótọ́ ni ohun tó bá ti wí o òun kan láì gbọ́dọ̀ má ṣe gbọ́ràn. sẹ̀rí bíbélì wípé Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì lèmi sì gbọ́ pé agbára àti ìgbàlà jẹ́ ti Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Yorùbá ti lọ. Yorùbá ti lọ ó dàbí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ lẹ́ẹ̀kan náà ni ṣé rí nípa ti ẹ̀mí the Yorùbá nation has been established in the spiritual realm ó kù physical thing láti jẹ́ kí àwọn ènìyàn wa kó lọ. ìwé orin Dáfídì Psalm 137 ó ní ẹ̀bá odò Bábélì níbẹ̀ ni àwa jókòó sí. ó láwọn ọ̀tá wa àwọn tó kó wọn nígbèkùn ó ní ká kọrin Ọlọ́run wọn fún wọn ní ilé wọn láwọn ó sì kọrin Olúwa ní ilé àjèjì. ṣé ẹ lè ní kí Fúlàní kó wá máa kọrin iṣẹ́ wa fúnlẹ̀ wá ìyẹn ni pé orí Olúwa ní ilé àjèjì. nínú ìwé Genesis sí Exodus nígbà tí àwọn ọmọ Israẹli wà ní ilẹ̀ Íjíbítì orí ọ̀rọ̀ Yorùbá nation mo wà o. Joseph sọ fún wọn pé ó ní mo mọ̀ nǹkan tó mọ̀ ni ó ní mo mọ̀ ní tòótọ́ pé Ọlọ́run yóò bẹ̀ yín wò ní ọjọ́ kan ó ní ṣùgbọ́n ká má jẹ́ òkú òun egun òun kó sùn sí ilẹ̀ yìí kan gbé òun dé Canaan land
is prophesying about what is coming. Ó ń sọ nípa nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Ṣé ẹ rí ọjọ́ kan ń bọ̀ tí àwọn ọmọ Yorùbá ó jí tí wọ́n wà ní orílẹ̀-èdè Yorùbá ní ilẹ̀ Yorùbá. Àmín. Ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé bí ọmọ Yíbò bá wá sí ilẹ̀ Yorùbá yóò gba pass kó tó kọjá wá. Ọjọ́ yẹn ń bọ̀ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Àwọn ìjọba wa àwọn olóṣèlú tó ń gbé pariwo àwọn ò tí ì jẹ 2024 tán lẹ́nu wọ́n ti ń pète 2027 níbẹ̀ láti rí ọmọ ààrẹ Bọ́lá Tinubu pé lóun bọ̀ wá jẹ gómìnà wọ́n ní ni o àkànfàmù gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run yọtẹ yẹ kí yọtẹ tó máa sọ̀rọ̀ 2027 nígbà tí àbí kò nípa kan tó ní í ṣe nínú ayé ẹ̀yin wòlíì ni. Bíbélì sọ wípé ó ní ọlọ́rọ̀ ó nígbà tó ó ló kó àká ó kó oṣù ó kó àgbàdo ó kó àwọn ọrọ̀ ọkà bàbà ó kó gbogbo ẹ̀jọ. Ó wá jókòó nígbà tó jẹ tán ó wá sọ fún ọkàn rẹ̀ pé lásìkò yìí ó ní máa jẹ kó o sì máa mu. Ṣùgbọ́n Bíbélì sọ wípé ó ní òru ọjọ́ yẹn gangan ni wọ́n béèrè ẹ̀mí rẹ̀ lọ́wọ́ rẹ̀. láì ṣe ayákìlá àtọ̀dọ̀ Ọlọ́run. Ó ní wọ́n ń kó ọrọ̀ ọjọ́ wọn kò sì mẹ́ni tí ó nà. Bíbélì sọ nínú ìwé Sáàmù ó ní ó wù wọ́n bí kí ilé wọn kó wà títí kó pẹ́ títí. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú Nàìjíríà ajá àwọn etí wọn ti gé etí méjèèjì wọn pò. Àkọ́kọ́ náà kò tiẹ̀ sí bẹ̀rù Ọlọ́run kan kò sí bẹ̀rù Ọlọ́run ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó bẹ̀rù Ọlọ́run wà o bá ṣe ní Nàìjíríà rí àwọn olóṣèlú tó bẹ̀rù Ọlọ́run wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹgúdújẹrá olóṣèlú etí wọn ti gé wọn àti ẹ̀bẹ̀rù Ọlọ́run débi tí wọ́n bẹ̀rù ènìyàn. Adájọ́ kan nínú Bíbélì arábìnrin kan lọ bá nígbà tóbìnrin yẹn lọ bá pé gba ẹ̀san mi lára ọ̀tá mi. Ó lọ bá lẹ́ẹ̀kínní ó lọ bá lẹ́ẹ̀kejì ó tún lọ bá lẹ́ẹ̀kẹta. Adájọ́ ẹ̀ ní pé ó ní bí mi ò bá tiẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi ò dẹ̀ ní rìgáàdì fún ọmọ ènìyàn ó ní wíwá arábìnrin yìí yóò fi yọ mí lẹ́nu ò tí ì bá ṣe nǹkan tó fẹ́. Bí ọmọ Nàìjíríà ṣe wá ń pariwo tó látijọ́ yìí náà ṣé kò tiẹ̀ yẹ kí wọ́n tiẹ̀ pípé ẹjá tiẹ̀ fi báwa ṣe ń gbé síbi oyin sí ẹnu ká tiẹ̀ fi tọ́ ọmọ yẹn. wọ́n ń dúró de 2026. kọ́mọ Nàìjíríà náà tiẹ̀ la ká sọ pé bàbá rere bàbá kẹ̀ lọ́jọ́ kan àtúngbèrò 2027 ṣe rí nípa ti Ṣèyí Tinubu tẹ́ sọ tó bá gbàpò tí níwọ̀n ìgbà tí bàbá ń bẹ láyé yóò wọlé. ó máa wọlé. ẹ sọ ni pé ẹ máa ń lọ sínú òfurufú ẹ mọ̀ nípa òṣùpá iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ tí nìyẹn ẹgbọ́n ṣe lóòótọ́ òṣùpá lọ̀gá àràwọ̀. ṣé ẹ rí òṣùpá tẹ́ ń wò yẹn ọmọ ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìràwọ̀. Àwọn ìràwọ̀ tẹ́ ń wò yẹn ẹ jẹ́ kí n ṣàpèjúwe fún yín dàbí kẹ́ mú bọ́ọ̀bù tẹ́ tàn sí inú ilé yín kẹ́ mú lọ́wọ́ lẹ́yìn kẹ́ mú lọ́wọ́ wájú yín báyìí tó bá yá kí wọ́n á mú lọ́wọ́ ní Òṣòdì báwo ló ṣe máa rí lójú yín ẹ tiẹ̀ lè má fẹ́ rí mọ́ látòṣòdì ẹni tó wà lóṣòdì tí wọ́n á lo Òkòròdú ẹ sì wá níbi tẹ́ ẹ jọ wà ká tiẹ̀ sọ pé nìyẹn rí á ti dàbí orí èèrà bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣe rí àwọn ìràwọ̀ tẹ́ ń wò yẹn ó ju gbogbo ayé tá a wà yìí lọ. Ẹ jẹ́ kí n ṣàpèjúwe bí òṣùpá ṣe tó ṣe rí Áfíríkà tá a wà yìí bí Áfíríkà wa ṣe tó oní sáìsì òṣùpá. ẹyọkan. Òṣùpá tẹ́ ń wò lókè ẹyọkan tá a mọ̀ yín náà ni sáìsì òṣùpá nìyẹn. Ṣé wá rí àwọn ìràwọ̀ wa tó ayé tá a wà yìí òmíì tó bá jẹ́ ọmọ nínú àwọn ìràwọ̀ ó sì máa tó bí 1 million ayé tá a wà yìí. Níbi tí àwọn ìràwọ̀ kínkínní tẹ́ ń wò yẹn torí ibi tán wà ó jìnnà réréréréré gan àwọn ìràwọ̀ tẹ́ ń wò yẹn tóbi ju oòrùn tẹ́ ń wò lọ torí pé ibi tán wà jìnnà. òun ló jẹ́ ká máa rí wọn fíntílẹ̀. òun la ṣe rí wọn tíntín. ṣe mọ̀ pé mo ní bàbá aládùúrà kọrin pé bàbá tó dá ọ̀run méje àtìlẹ̀ méje pẹ̀lú ayé ló ṣe ẹ̀kẹ́dógún ibi tí Ọlọ́run fi hàn bàbá aládùúrà dé ni àṣàtìgbà yẹn àwọn náà gbìyànjú náà sáyẹ́ǹsì. Àwọn ayé tó wà ó lé ní is in about 100 millions. Àwọn planeti ti wà yìí wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ láwọn planet tó dàbí heart tó tún wà káàkiri. Oòrùn tó wà láyé lé ní 1 million
òṣùpá tó wà láyé lé ní 1 million àwọn planẹ̀tì pọ̀